Tani ò kàbùkù rí lẹ́yìn ọlọ́run tẹ́ni tí ò ní kàbùkù. Allah ya man tafarrada bil baha'i wa bil fana. Mo ti tún yìí lọ. Fi izzihi wa lahul baqa'u sarimadu. Olúmọ bẹ lọ nínú yìí. Kásì máa bẹ lọ gbére ọlọ́run lónìí. Ọ̀hún á tì í bí kẹ̀tọ́ kọ́kọ́ wí. Ya man lahu wajaba al-kamalu bi dhatihi. Tí mi sọ̀rọ̀ lónìí nìyẹn. Ọlọ́run nìkan lọ́ba tó pé. Al-kamalu wajaba bi dhatihi. Ya man lahu wajaba al-kamalu bi dhatihi. Ẹjọ́ yẹn fún abúlé akínyìn lákùn. Ìgbà míì yẹn máa wẹ ẹ̀dọ̀ létí. Ìgbà míì tómi bá gùn ọ́ ọkọ̀ wẹ onú òkun lọ ọkọ̀ àwọ̀ ẹ̀kọ́ àsẹ́yìn. Ya man lahu wajaba al-kamalu bi dhatihi. Ẹ mú wá lójú ọgbẹ́ bá ṣe tó yìí ẹni tó bá pé lórí èmi tí ń bá yín sọ̀rọ̀. Ẹ mú wá fà. Mọ̀túrù ṣe bá ó ṣàwó ọmọ líle kọ́ọ̀bà àbáyé jẹ́ ọ̀fà yìí ó ti wíbarò kọ́ọ̀bà àdáyérú ó lọ fẹ̀yìn tán ẹrù nísẹ̀lẹ̀ tó bá dẹ́sẹ̀ mẹ́bọ̀ dàbí abẹ́ lọ sí wá sí lókùtọ̀ ọ̀la púpọ̀ ọ̀la àjàṣẹ́ Mọ̀súrù yìí àti Akeem ẹ̀gbọ́n ìmáàmù mísírà wa dàbíyà àti àwọn àgún gbogbo ọbẹ̀ fún wa mẹ́mù níbọ̀ ẹ̀hánú bá kílíà ọ̀nà tá a bá ti yí ọkàn èèyàn wò kún mọ́ sí ìbàdàn tọ́ba ẹni fẹ́ràn àwọn ẹni ọlọ́run ọ̀rọ̀ rẹ ti fúyẹ́ níwájú ọlọ́run. ẹ̀sìn lọ́dọ̀ wò gbá lẹ́rú àáfàá mi kú ẹran ló kú àṣà fúwájú. Mẹ́ẹ̀ àwọn alẹ́ kọ̀ ẹ́ àlùjọ náà ló ẹ̀ máa ń náà kàló di rẹ̀ ẹ̀yin náà tó kàtó máa fún un. Ó yí wọlé. Wajaba al-kamalu. Láti ọ̀nà lọ mí lọ kò tí lè rìn mọ́. Tọwọ́ ìdí yẹ̀rú gbà gbogbo ní ìdílé búlọ́ọ̀kù ọ̀dẹ̀ yìí ṣé mínísítà ni ṣé àmbásádọ̀ ni èyí ṣe ń kú lọ́fà ni wọ́n lọ́mọdé ẹ̀yẹ lọ́wọ́ ẹ̀ kú wò ibi tí ẹ bá yẹ jáde èrò ní kọ̀ báyìí tó rẹ̀ sáyé rẹ̀. Wọ́n bí lẹ́ kú. Wajaba al-kamalu bi dhatihi. Báwo lò dé ẹ̀mẹ̀ fọlọ́ jáwáyà owó ni báwo wà lọ sọ́wọ́n ni wọ́n fún mi bí lónìí. Àwọn òtọ́ owó ká mọ́. Àfọkànsí mọ́ torí àwọn bá àlè tara yín là ọ̀dájú ni. Ọlọ́run bẹ fún wa ó sì ti tó wa. Ya man lahu wajaba al-kamalu bi dhatihi. Ọlọ́run nìkan lọ́ba tó pé. Allah. Tó bá sì gbàgbọ́ ní Allahu Akbar. Allahu akbar. Ọlọ́jà Hasan ó lè fẹ́ jà ládùúgbò mi lọ́kàn. Èmi sì wà ní Katsina. Ní a bá pè mí àkànfì ọ̀kan o wọ́n gbé àwọn ọlọ́kadà mẹ́ta wọ́n ti débì kan mo bá pè wá lóhùn ní 1:30 lóhùn mo bá pè lẹ́bẹ̀dá ìbá pè ẹ̀sùn ni mo ní ẹnu lè ti dé àdúgbò ní mo bó ṣe kí ọ̀kadà mọ́ lẹ́nu òun nìkan ní fìrì àdúgbò sì máa yáwó ẹ dákun tó wọn bá dúgbò ní ti níyàwó àtọmọ mi èyí tó ṣe fúnra tèmi ẹ sọ wọlé sátán ndọ́jà fẹ́ kó alẹ́ rú gbogbo ilé wa gbá láti ẹ̀ sábọ̀ àtọ́lọ́ ló dúkọ̀ bọ̀ mọ́ ẹ wá di ẹlọ́mọlúwàbí ni ẹ̀yin ṣe kú òjò náà ẹ ti ọmọ náà sójú náà kálukú kọ́kọ́ náà ẹ̀ sábọ̀ kó lọ wíjì rè. Wajaba al-kamalu bi dhatihi. Falidhaka tushqi man tasha'u wa tus'idu. ẹni bá yóò bá ẹni lòdì sọ̀fù. Wajaba al-kamalu bi dhatihi. ẹ wọ mí lónìí gbogbo ẹni tí o bá tó nǹkan dá kó má dá tá a bá dá a jùlọ lónìí. Imam Agba Offa mo ti jẹ mẹ́mù ṣùgbọ́n Muyideen of the world Imam Offa and others.
يا من له وجب الكمال بذاته فلذاك تشقي من تشاء وتسعد. Ọlọ́run tá a dúpẹ́ fún yìí ẹlọ́nà wo ni. Bó ṣe gbajúmọ̀ tó yìí tí wọ́n ń pàṣẹ ọkọ̀ lógidì rí bẹ́ẹ̀ tó yọ abẹ́lẹ̀ tó níwọ̀n òhò tí pàṣẹ ọkọ̀ àlè pé báyìí á máa sá fún mi. Ọlọ́run ò fi ṣẹ̀ṣẹ̀ ó pa ni kálukú náà sì ló kú jẹ. Ó yẹ ẹ mọ̀ kó yẹ kó mọ̀ yẹ kó yẹ o wọ́n náà ronú ti ẹ̀wọ̀ èèyàn tá àtẹ̀mí tẹ́tẹ́ kàdé o kálukú wa pé wà láì bẹ́ẹ̀ ló ń ba ilé kúlẹ̀ náwó ọ̀nà ara ó sì kọ̀ wọ́n kú o. وجب الكمال بذاته فلذاك تشقي من تشاء وتسعد. Mo kí bàbá mi kábíyèsí ọlọ́fà. Ẹ sọ bẹ́ẹ̀ dáadáa. Ẹ sọ bẹ́ẹ̀ dáadáa. Mo ti sẹ́ni mo dá àrùn mọ́lọ́fà lójú mi. Mo wá pín a. Mo ní kábíyèsí mo ń lọ báyìí bàbá mi. Nítorí yẹ kí n dòkó ni àwọn ọmọ mi ni ìbànújẹ́ rìn ní mọ́lẹ̀. Gbogbo bàbá kẹ ọmọ mi ni ìbànújẹ́ rìn ní mọ́lẹ̀. Níjọ́ mo ti fi jó lórí ọ̀dọ́ láti láwọn hàn bí hàn má. Ó sì kápá àwọn respect yẹ. Sí dọ́ọ̀bù àbí kí ni wọ́n di àwọn ẹ̀yọ́. يا من له وجب الكمال بذاته. Mo kẹ́rin ìdòdó kábíyèsí ẹ má bínú ẹ dákun mọ ẹkún sì máa ń tẹ́lẹ̀ níwájú ẹ máa bẹ dáadáa. فلذاك تشقي من تشاء وتسعد. Bàbá wa ní kí múra ṣùrọ̀ fún gbogbo Ọ̀fà. Ilé màmá yín la wà yín ẹ̀lẹ́ ẹ̀kú ọ̀rọ̀ yẹn. Ilé màmá wa sí. Musa rí ajá tó gun wọn lọ́wọ́ ní ọmọ kíkí tó ti kí yàrá wọn. Ẹ̀kú ọ̀rọ̀ lé. Bàbá wa wòkìlù Mùsùlùmí lè housing officer sí mi àkọ́bí mi very dearest to my heart. Mo kí i púpọ̀ minister for special duty ó tó di mẹ́rin. Ó di púpọ̀. wọ́n yìí sí máa falakọ́ni àdákẹ́sàmánu. Wọ́n kẹ́ bá ìmáàmù abúsùn ní fàlàfíà. So but mighty Salman bin Ali Nabi gbogbo Ọ̀fà ó ti tásìkò tó yẹ kẹ́ ronú pé ẹ má fọdún orí túwìtì yẹn máa pe bọ́lá ṣe pé èkó mi lọ́mọdé fáánù mo ti bàbá máa ń lọ́wọ́ lónìí o. Ẹ jẹ́ agbọ́ lọ́fẹ̀ẹ́ni tó lọ lákàlẹ́bà nísìnyí. Mo kí i púpọ̀. Bàbá wa ti mójú mọ́sálásí gbogbo ẹ̀ bàbá ti mójú central mosque ní ẹ̀. Mo kí bẹ́ẹ̀ ni kí bàbá lè ṣàwò. Wọ́n tó ń bí ìyá àgbìmọ̀ tí ń tà tẹ́lẹ̀ wa bàbá tó bí inú. wọ́n yìí sí máa falakọ́ni àdákẹ́sàmánu. wọ́n sì hàdí fáyọ̀ mọ́rúkà. Mo kí i púpọ̀. Ẹgbẹ́ ìṣàwòsí bàrà tó ṣẹlẹ̀ lọ́fi fóònù wa níká tó náà máa bá a ṣe jẹ́ wọ́n ní à mò ń travel bọ̀ ni àmọ́ ẹ máa kí lọ ẹ wo bí tí wọ́n ṣàwòsí sí. Ẹ̀yin wá dé òkú mọ́lẹ̀ lẹ́ẹ̀fẹ́ agbọ́ sí òní rùn ni. Wọ́n kúrọ̀ pé èèyàn kú ni bàbá rí mọ́nà ká béèrè ẹ̀ lẹ́yìn àbá tẹ́ lọ kírun lóru ṣé kò ní gbọ́ mẹ́jọ tẹ́ lọ ìlọ́lẹ̀ ẹ̀ pàdé kù. Bẹ́ẹ̀ lẹ́ ń pè mí pẹ̀lú ọ̀dà wọn ẹ̀ ní parun. àmín. Ẹkún lé yín lẹ̀ ń sun láti jọ ẹni lé ń joro kò ní túmọ̀ yín lórí. àmín. Èèyàn nílé tó bá ti sẹ́yìn gidi mọ́ àgbẹ̀nà ló kù rẹ̀ ẹ gbàgbé ẹ̀ ilé lọ jàrá ẹ̀ wá ní akọni ọmọ ẹ̀ ní olú ọmọ
àṣà bàrà lẹ́bí dọ̀. lára àwọn ẹ̀rù tí wọ́n ń wò mọ́lé yín náà lára lónà tó lọ yìí kì í ṣe owó mo ti kájú kó fi dá sí ayé ọ̀tọ̀ọ̀tọ̀ ni. nínú ẹ̀yin bọ̀dá ara tẹ wà láyé sìn tálẹ́ ní fẹ́ẹ́ lu tí mo súró yàn tí ìhà tó bẹ́ẹ̀ lù ní wọn. ẹ bá fi sà àwọn kẹ́yìn ní bọ̀dá rẹ̀ ara olùgbìdá yín ló lọ. bẹ́ẹ̀ bá jágba ìyàtọ̀ mẹ́yìn rẹ̀ ń kú ìjọ́ tí ò bá náà ní gbìdá yìí lọ́wọ́ mo yẹ kéèyàn dá burú. bàbá wa wà ní sàlẹ̀ bóòlù ọ̀nà ìṣe. Padà ìṣèbá. àwọn ìsọ̀rí kàlíwájú lè máa rírì mọ̀wọ́ ti dàní àwọn ìmọ̀wọ́ àlẹ́sà o. Àkọ́dí. mọ̀wọ́ ẹ̀sà àbẹ̀wò ọ̀fà mi bàbá wa ní àdẹ olóhùn yọ. olórí ọmọ akéwù lọ́mọ dáàbò tí ọmọ àjọlá mọ̀wọ́ àlẹ́sà o wọ́n mú kí ẹjọ́ tó lọ kí mo wá sọ gan káwọn ọmọ mi. fọ́kàdù dùn ní àwọn ọlọ́mi wọ́n lọ́mi ká kí ló dé tẹ̀ kàmúlá ọ̀fọ̀ náà ló sọ gbogbo wa. ẹ jòkó. Bàísìbá. ntí ìfẹ́ lọ mi tán owó lọ́wọ́ ń sọ. wáàsí kí ni ń jẹ́ ọmọ èèyàn. àdókò padà. kí ni ń jẹ́ ọmọ èèyàn gan. ṣé bá a ṣe dún ìlú ọmọ èèyàn ni. ìtàn tá a bá kọ ní dọ́mọ èèyàn. nìyá kàmá àǹtà fìhì. ọmọ èèyàn rẹ ayé rẹ ipa tó o bá ti kó nínú ayé gẹ́gẹ́ ní tiẹ̀. ìyẹn wà ní lo 40 ló sì kọ́ tó 1000 years kalẹ̀. ìyẹn wà ní lo 100 ó kọ́ lò sí ní kọ́dún márùn tí ìparẹ́. nígbà ẹjẹsẹ òkì olùwàsàn ọlọ́wọ́ yìí da ẹ̀sùn spíkà ìdí mọ́lú ọlọ́wọ́ yìí ẹ̀sùn tẹ̀lé ẹsẹ̀ yìí díẹ̀ ẹ̀dùkú káàrí jù mo kẹ́yìn ńláńláńlá ẹsẹ̀ wọn ẹ̀dọ́ ẹ̀pẹ́lú yìí ò gbọ́dọ̀ kú tí kúrẹ́ ń bà yín nínú jẹ́ ẹ̀pẹ́lú yìí ò gbọ́dọ̀ kú fúnra yín tọ́lá mi ń bẹ bẹ́ẹ̀ gidi bá kó wọn arẹ́rìn alódà ọlọ́pàá lọ ní ìrìn náà ọ̀ bí ṣe rí mo dẹrùn fa yóò wá tí bàbá yà òun náà ló tún jáyé kò fúnra rẹ̀ ló tún lóòdù ẹ̀ nítorí àfẹ́ ṣe bàjẹ́ mo sọ lé wọn lánàá kápẹ́ ní olè lọ́nà ló kó máa jà ẹni tí ó kà balẹ̀ òsì lọ́ba yìí. yóò wá lọ́mọṣẹ́ tí wọ́n tún ìlànà rẹ̀ tààrà kò fọ́ gun jàlú yìí ó fẹ̀mí rẹ̀ rà lùyìí kalẹ̀ ni. alẹ́kọ̀ọ́gbọ́dà àkàn ti débi náà tá a fẹ́ lálejò a ti gbàlejò tí sàkà wa. Ọkọ̀ rọ́jòlẹ̀. ìbánukọ́dọ̀ kò nà ro ẹni náà mo ṣe báyìí kò sí lójú ọmọ fún ọká torí ẹ̀yin karambà ní sẹ́ bẹ̀rù ọlọ́run ẹni tó wọ́n sọ dúdú lẹ bẹ̀rù. Ìní àtọ̀ bá dàrú yaquluna marra wa hadha al-athar. sókí wọ́n tó wà ń bí jẹ́ ẹni tí ó lọ tán tó nípa àárẹ̀ ò ní lọ ní dáadáa. ẹ sì wá lọ mọ̀ kóyà kóńgò mi kóyà òzù ikú ó padà pàwá náà ni. gbogbo ń tá a gbójúlé ẹmu kó mẹ owó ni mo ní ọ̀ọ́kù towótowó ipò ni mo ní ọ̀ọ́kù tìkòtìkò agbára ni ọ̀ọ́kù tagbàtagbà àṣẹ ni ọ̀ọ́kù tàṣẹtàṣẹ bọ́ọ̀kù ọlọ́àwọ̀ ọ̀gúnlẹ̀ ọmọ ìyàgbé ara lójú kan náà àìmọye pírẹsidẹ́ntì tí ọmọdé ṣẹlẹ̀ Nàìjíríà mọ́lẹ́sì ó sì ṣe sàárẹ̀ ẹ̀rí náà ti bẹ́ẹ̀ rí fún pápá ọ̀dọ́ni tó kó síbẹ̀ yẹn máa wọ agbádá lásán kó máa tọ̀ kó máa yí ọ padà kó máa lè wẹ̀ fúnra rẹ mọ́ wọ́n ti ẹ̀yọ́ nílé ìwẹ̀ kọ́ fọ́ lórí kọ́ dá lẹ́sẹ̀ àmọ́ ìdílé pa ọkọ́ máa lè wúlò mọ́lá yìí rẹ̀. Wa rajula ìní àtọ̀ bá dàrú. ọ̀fà wúlò gbọ́ ni. Yaquluna marra wa hadha
bọ̀ ìlú àwọn ọ̀dọ́ bàbá òun. كن رجلا إن أتوا بعده يقولون مرة وهذا الأثر. ó kọ tí وكن رجلا إن أتوا بعده يقولون مرة وهذا الأثر. bàtà yorùbá náà bí sì jọ́ dùn mí. yorùbá bá sì jọ́ dùn mí. bàbá mi ọmọ sà. يقولون مرة jama wa ẹgbẹ́dún sí níbí. mo fẹ́ máa lọ nìyẹn ọlọ́fà ara mi ń sẹ́ka mo ní wọ́n dúró àsìkò tí bá dé wọ́n tó bẹ̀rẹ̀. wọ́n lé mi lóde sólówó ló kú ni mo ní kò lówó sùn pẹ̀lú olówó là. wọ́n jẹ́ káwọn olówó máa sùn kán máa hàn án. ìgbẹ́ yín páàkì ọkọ̀ dẹ̀nkù síta kan náà fẹ́ kú torí yín. ẹ̀yin sùn lóru ẹ̀yin lẹ́yìn sọ̀wọ́ mẹ́wàá. tí a bá sí àwọn èèyàn lẹ́kẹ̀ẹ́ wá dà wá láàmú lọ́fà láì kálukú sì sálọ. èmi lẹ́ni lọ lẹ́yìn kan lóyún kẹ́mọ yíká bí àgbẹ̀ ikú. irú òní kò sí èèyàn ńlá tí ò yẹ kó débì. pátì ni pátì kọ́ ẹgbẹ́ ni ẹgbẹ́ kọ́ ọmọ takuntakun Ọ̀fà ó kú. torí tó ti ń káàkiri lóru tó gbé bàbá ọ̀rùn pé tí ó ṣe Ọ̀fà kó ṣe òkú ṣe kì í ṣe ilé fámìlì ẹnìkan lọ́dọ̀ ó fi ràn bàbá tiẹ̀ lẹ̀ tí ń lọ sọ́dọ̀ ilé mi. ẹ ti dẹ́ sí ikú ti bí ọlọ́ọ̀ni ò pa. Ọlọ́run ò pa. ó kí alọ́jà alọ́jà general ẹ̀ ní parí. وكن رجلا إن أتوا بعده. àwọn táwọn ń bí àwọn ń lọ nìyẹn ìsáyè tó pọ̀. ọlọ́run yìí ni ó jẹ́ sábàbí ikú wa kálukú mọ́ a sì múra kalẹ̀ bóòlù á ṣe kú àmúra kalẹ̀ bóòlù á kú sí àmúra kalẹ̀ à ń jayé lọ́mọ mọ̀ràrà àgbàgbé tí ń tẹ̀lé àti olùwà ń kó lójọ́ kan. àfi kùrì yóò ní ọ̀nà nàlẹ́ fọ́ọ̀kànà sàtàwọn. bàbá wọn fà wí ọmọ yìí dà ní kálàmù yìí dà tí ń dàmí láàmú lóhùn wọ́n ń dàmí láàmú lóhùn. nìkú ṣe ìfẹ́ yẹkọ́ ọmọ ṣàbàbù. ẹ̀yin ọ̀dọ́ tẹ̀ wá bí mo fẹ́ bá yẹn sọ̀rọ̀. fàfúrì màtó inú tàbí. ọ̀dọ́ Ọ̀fà ẹ̀ discover ara yín ẹ̀ ń bá yóò kùkù. àwọn tẹ̀ ń tẹ̀lé káwọn bẹ́ẹ̀ bá kú ẹkú sófò ni ọgbọ́n ìjẹ́rẹ̀ lẹ́yìn mọ́tò. kálukú lọ wá tí èsàyè rẹ̀ tí n bá fara gbákú fún lágbájá lẹ́yìn kó wá kíyà nítorí ọba níyà kò sí bá àtẹ̀lé jèrè lára wọn pẹ̀lú ká pẹ̀lú wọn jèrè nígbà tí sísun àti kú ta ló rántí lé rẹ̀. ọmọ ṣàbàbù fàfúrì màtó inú tàbí. ikú kí ló bá sísun àná. Ọ̀fà. wọ́n bí dọ́là ló jàre ní mọ̀tàmárìdì. mọ̀ládé owó tọ́nà tí sọ wá báyìí sísun akọjá báyìí òun náà fi ó kún búlẹ̀tì gbà ó. ta ló rántí ọmọ sísun àná nìyí. ẹ̀yẹ náà ìmọ̀ orin wọ̀nyí ẹ̀yìn ká. Fatima bí sọ́dúnrún ìjẹ̀bí wàdúmọ̀ àlá. ìdí àmì ti lọ aṣọ ilé ti lọ ẹ lọ wọlé wọn bó ṣe rí. ẹ̀kẹ́ ní bọ́dún kan lánàá ọmọ kékeré ṣe é rántí ọmọ ẹ̀. èmi náà bá wọn mú tani wọn kàn mí bẹ́ẹ̀ lẹ́kùnsá ti lọ lọ́tù dídá ń lọ mbẹ́
wọ́n ti di àmì nǹkan kà kú ní hospital tó kú sí ní ọ̀nà náà mọ́ di ìdàgbà. wọ́n ní èsì wọkùnrin rẹ̀ mú lọ títí ní hospital. sọ̀tún ọkọ̀ wà ní ládùn fìtílẹ̀ yìí lọ́jọ́ kò fẹ́ kọ́ àná gbọ́kọ̀ yìí kò lóru kò sí full hospitality kò sí fún wọn. Ìtọ́jú tó péye èsì fún wọn. president lọ́rọ́ ẹ̀ka tó kunu wọn náà lọ ti sáná ní káàkiri àti kọ́ àti bí ẹ̀ka dìbò. irú wo la wà yìí tó ibà tó lówó dẹ kà sí ẹ̀ka wọn tí ń fẹ̀mí wọn wulẹ̀ kà wọ́n sí. Ẹ̀ka wọn sí. dàbí náà. أما الشباب فظلمة للمعتدي. Ndé tẹ bá kó àgbàdẹ́rú àwọn díẹ̀ mi àwọn aṣọ́rí rẹ̀. Àwọn aṣọ́rí rẹ̀. Wọ́n tún lọ sọ̀rọ̀ wọn nítorí ọ̀fà. Wọ́n lọ ń jiyàn sábẹ́lẹ́lẹ́ tí èsì sẹ́yìn ẹ̀mẹ́ gánà. Wọ́n kúrọ́ mọ́ wọn sún ẹ̀wọ̀n. Tájú dìlà. Wọ́n ti tó wọ́bì kan wọ́n gbà mọ́lé. Àárẹ̀ rẹ̀ sì ló padà nù. Àwa ní kọ́mítì tó ní ẹja máa sáàtì fún mi wọn. Ìwúlọ́mọ rẹ̀ lọ skul. Ìwúlọ́mọ rẹ̀ kọ́ sí ẹ wá dà wọ́n lẹ̀ bí ọmọ ẹran. Tó bá yẹ ẹlẹ́rìí yẹn sọ́ọ́ di mọ́ ẹni ọ̀dà kúkú tí ò dáa sọ́ọ̀nù ọ̀nà òtún gbé bà. Ẹjẹ́ lọ́wọ́ tí o máa sọ ní yìí kálukú máa sọ ní ẹni sèyí. Èyí lọ kúrò tí ó dìbò lẹ́yìn kan ní Amẹ́ríkà tó ké wọn filẹ̀. Èyí lọ jẹ́ yín òwú, èyí lọ gba abẹ́rẹ́ wákàtí. Ó kàkà ń lò yín lásán ẹ̀tí dídà jà kìá nà. Àmọ́ ẹni bẹ́ẹ̀ yọ̀dọ́ sọ̀rọ̀ kí n máa lọ. Discover ara yín kálukú mọ̀ kó lè ṣiṣẹ́ jẹ láyé o àbíkẹ́ máa náwó òkè. Ẹ káwọ́ yín wálẹ̀ ẹbí ó pa yín. Ebi ó pa yín. Ìkáwọ́ tẹ káwọ́ òkè tẹ bá káwọ́ òkè fọlọ́run. Sọ́mọ̀ lówó ti máa rò dálẹ̀. Ìṣètò àbá sin lówó tó ìbò ìrálòkù aṣọ kan. Bá a bá sin ara wa bẹ́ẹ̀ tuntun mẹ́wàá náírà. Ìlẹ́ni wa bá yẹn sọ̀rọ̀ jẹ́jẹ́ mojoko. وبه ضلال جاهل متمرد. Ẹ tọ́jú sí mi, mo ti ń jí ọ̀dọ́. Ń dọ̀dọ̀. Ó sọ kí wọ́n yí dáná ìmọ̀ kan. Bẹ́ẹ̀ni, ó ń dáná ìmọ̀ kan. Ọwọ́ àlẹ́ ètò 45, ọwọ́ 50, ọmọ rẹ̀ kan ti wá pé 30. Ọ̀tún wa lọ sọ̀dọ̀ ọ̀ka, èyí ò ní sẹ́ ọ̀ lè jèrè yín mọ́yìn. Sáré tẹ́ẹ̀bì tọ́jú ọmọ tọ́rọ́kọ́wọ́ tẹ́ẹ̀bì jẹ ẹ̀yìn ọ̀dọ́ fà wá kà sí lójú àti òun orin. Àwọn tó kú sójú náà gẹ́gẹ́ náà fi sanwó lẹ́sàn. Látó wẹ̀yìn sílípàsì lásán. Ìlú wọn sì. Báwo? أما الشباب O ti tún ìyá mi gbọ́ lójú ni. فاقمع بالصبر الجميل ودم على. Ẹ̀rú gbọ́dọ̀ bá ọ́. Mo ti dání lónìí kì í ṣẹgbẹ́ lórí rẹ̀ mo kàn fẹ́ lọ díẹ̀ ni. Wọ́n máa lọ tàkìtì. صوم الجميل فإنه كالمبرد. Ó lè tẹ̀ wá mi lónìí ẹ̀yìn ọ̀dọ́ fà. Iṣẹ́ ni ẹ lọ sí ẹ bá jalè o. Ẹni bá jalè sí ilé òtún. Àṣírí ó tù ú. Tí màá sùúrù bá lọ kọ́ lé wọ́n mú wọ́n wà ní o jalè rí àrí rẹ́kọ̀dù yìí ó lé kò lé ó lọ sẹ̀lẹ̀ ó sàárù ó ti wí bàrù òwò àti bàmọ́yà ó mọ̀ kú sínú orí ara rẹ̀ èyí tó rí yín òkú rẹ̀ bẹ́ẹ̀ bá kú ibi tí wọ́n ti tẹ́tẹ́ tọmọ yóò máa gbé bẹ́ẹ̀ sì lówó lẹ̀ ń jẹja rẹ̀ àṣàbọ̀ àkéṣe àwọn òkùnkùn tẹ́ kọ́ ọmọ yín sí orí ibú náà ní í sí èkó.
ọmọ sì ni olóńkà tẹ ọmọ hapara àmọ́ iye ọmọ tẹ bí ebikubi àtàwọn obìnrin alábẹ́ òsì ìṣọkùnrin tó wọlé sùn lẹ̀ fún. ọ̀yẹ̀yẹ̀ sakasaka bìbí yanya kìkẹ́ tó bàjẹ́ olóògùn. fàkìmọ́ àwọn àdògán tosi kí tí wọn lé tosi àti kí eléyìí fún àti kí eléyìí ọ̀rọ̀ gbogbo ẹni àdògán òṣìṣẹ́ ń gbé káàkiri. bọ́ọ̀lù orí ma bẹ́ẹ̀ tẹ̀ bọ̀. فكما بالشر الجميل وبالعلا شام الطويل فإنه كالمبرد. bí aago méjì àbúrò lèmi rẹ gan fà. وكفوف لسانك. ó lẹ́yìn ọ̀dọ́ fà. ẹ̀yin ọ̀dọ́. ẹ̀sìn ni ẹnu yín ẹ má torí ìbò dọ̀fàrú. ọ̀rọ̀ bókìbókì ẹ̀sìn ni bókìbókì yín ti pọ̀ jù. ó ti pọ̀ jù. ẹ rántí wa rán òkóbó yín ògbọ́n tá a ní ó bọ̀ òkúbọ̀ ní bọ̀ òkóbó obìnrin atẹ́tí kó máa bọ̀ ìbò lẹ́yìn bọ̀ òkóbó yín ògbọ́n tá a ní ó bọ̀ ìbọ̀kúbọ̀ ní bọ̀ káàkiri. àwọn ọlọ́dọ̀ ń dán mo sìn ọ̀sán mi wọ́n tó ọ̀tọ́ tiẹ̀ ọmọ ọlọ́mọ ní òsìn ọ̀ tọ́ba tiẹ̀ ọmọ ọlọ́mọ ń tòsí ìgbẹ́ tó rọ ju ọ́nù ilẹ̀ provide fọlá àgbàdé ti ń dé ọsùn wà ní 50 ọdún fọwọ́ lórí orí rẹ bu mi orí tó bá dà òní tẹ̀ nǹkan náà. wọn ò dá mi lóhùn ọ̀rọ̀ lẹ́nu wá sọ́kè ọ̀rọ̀ lẹ́sìn lẹ́ńgọ̀. أفضل كلامه. ẹ má fi ọ̀rọ̀ túlù ọ̀fà. ìgbẹ́ ọ̀rọ̀ alágbèéká gbogbo nǹkan burúkú tẹ́bí ìnváìtì olè wá ní òlu àṣírí yóò tù. àtẹ̀yìn àlejò tá a gbà tẹ́lẹ̀ wá sòwò lẹ̀ tẹ́ ń jà wá lólè ọlọ́run ní bòyí láṣìírí. وحفظه حفظا جوهر المتبدد. ẹ sọnù yín bí wíkù yìí ìlú ọ̀fà gbà kọjá kẹfẹ́nu wó lọ. وبتلك فونك. ẹ̀yin ọ̀dọ́ ni bá sọ̀rọ̀ wọ́n á rẹ ojú rẹ̀ ńlẹ̀ ilé tọ̀nà owó jẹ́ ààrẹ òun bí apá ọba ọ̀tún kù ọ̀lẹ́kọ̀ déédéé tó fi àpòpọ̀ wíńdò lọ́jọ́ orí rẹ̀ ní kẹ́kẹ́ bú ni ọlọ́kọ́ torí púrátọ̀ ń di ká àlá ni ọ̀wọ́ èlòtọ́ ìkú ni. èrò rẹ ti gùn sọ́wọ́ rẹ lọ ọ̀sọ̀ orí ibú kẹ́yìn. fúláàtì káwa mi bẹ̀rẹ̀ bàbá kọjú sí mi kọjú sí ọ ni ọtí wa là ń jakọ̀ yàrá kan asanu ló bọ̀ à ń gé mọ́ra wọn òun àwọn tó sọ faranda di bálọ̀ ní bàbá mi sàfún gé mọ́ kọ́nà tó ní ká máa pẹ́ stéètì ká ẹ̀yin ọ̀dọ́ fàdójú yín fẹ̀ ẹ lọ rẹ ojú lẹ jíà rẹ tẹ̀ ń lọ ìfúnpá rẹ lè ga pa ọ̀gbẹ́kú ni torí tọ́lọ̀ wò fún ọ lọ nílé ká wọ́n tún fọ́ nílẹ̀ bàbá rẹ̀ wọ́n tún tà wọ́n kẹ́ kó búlọ̀kù kọ́ ọmọ méjì bọ́ọ̀ tiẹ̀ ń já àgbà náà ọmọ méjì lónìí ẹ̀mpáwámẹ́ntì wọ́n fún ọlọ́kadà ọ̀tá lójú àgọ́ ọ̀ọ́dẹ kó lọ́sì. ẹnu wa búrò tẹ́bi sanisa mọ́tò. ọkọ nìyẹn afa wa Imam Hamza bẹ́ẹ̀ bá ní ìdíyẹ wọ́n lè jẹ fufu o jẹ fufu náà kan ni ẹni ẹ̀ lọ́tọ̀ kó fúnra yẹ. àbí méjèèjì kábẹ́rẹ́ sì ni àtẹ̀gẹ́ àti su wọ́n wá fúká ẹ̀yin ẹ̀ wá dolè ẹ̀yin ọ̀dọ́fà ẹ̀ wá rànjú ká ẹ̀ lọ bí yàwó ẹ̀ fi ọmọ àtúgbò wa ẹ̀ fi yà mọ́tò ṣé yóò bá yín lọ lẹ́yìn mọ́tò tó dùn ọlọ́run tó yàtọ̀ sọ pàkà lẹ́yìn kọ́ ọmọ ìwé kọ́ ọmọ rálẹ̀ mú lóhùn ìyókò ọlọ́lé. ó kù sọ́jú kan. أنا هراني وقطني. ẹ̀yin ọ̀dọ́ wà ní bá sọ̀rọ̀ ẹ̀ discover ara yín. àmì ń bọ̀ gidi sọ̀bì wọ́n sì lówó. ẹ wá ṣiṣẹ́. ẹjọ́ bá ti sọ ẹ̀yin náà lẹ́yìn ni o.
èyí náà lẹ kún bẹ bẹ́ẹ̀ yẹn ń kọ́lé ẹ fẹ́ kọ́ àṣàyàn kó wọ́n fà wọ́n parí dànù. wọ́n parí dànù. bẹ́ẹ̀ bá kọ́lé lọ ẹgbẹ̀rún ẹ̀ lọ́kadà mẹ́ta ẹni kó tó sanwó lẹ̀ ilẹ̀ tó sàgbàrú kó tó rí ẹni bá ṣe é fún ẹ̀ kó wá bá mi ń sùn débi tí ò dágbà tó ilẹ̀ nílẹ̀ ni ẹ̀yin ọ̀dọ́ àní lórí ilẹ̀ fítà mi kọ́ ọmọ pé mi náà jẹ ìmú wa nìyí ẹ bá dé ẹ bá gbéra ọlọ́kadà mẹ́ta bàbá ní àríkà máa ṣe ń bí mo kàn lẹ fóònù mi tí mo bá pẹ́ mo fóònù méjèèjì ló mo fẹ́ fún yín lóúnjẹ yẹn ẹ ti lù yẹn ti pẹ́ ọwọ́ ọdún nílùú Ọ̀fà yìí lẹ́yìn ọ̀dọ́ bẹ́ẹ̀ ṣe pọ̀ bèbè sùmáì ẹ̀ wá níṣẹ́ ẹgbẹ́ olówó lára náà ó ń bẹ ẹgbẹ́ kìnìún kan bẹ ẹgbẹ́ kílà wọn adáṣọ níjọ ẹ̀yin wá ẹgbẹ́ jọ́ìntì ẹ̀ máa kọ́ lẹ́tà pé ẹ̀ máa para yín ẹ̀ wá ń jà lójú ọ̀sán ẹ̀ ń sára yín ládàá ẹ̀ ń lera yín ká ẹ̀ ń jà fún pé supremacy ẹ fẹ́ mọ junction tó lágbára jù tẹ́lẹ̀ bẹ́ẹ̀ lágbára lọ kọ́lé sí GRA kì í ṣe kẹ́ para yín ẹ wá nílé akálágbó olódì fún pàrọ̀ wá ga àtẹ̀yìn àtàwọn alátìlẹyìn yẹn kà wù. jọ́ọ̀tì wọn lè ń dálẹ̀ ẹ̀yin ìlú náà jókòó yìí ọlọ́wọ́ yìí ẹ̀yin òṣèlú ìlànà ìdí lọ́yà jọ́ọ̀tì wọn lè ń jókòó lẹ́yìn kẹ́ máa kàwé àwọn ọ̀dọ́ bá wọn kọ lẹ́tà síra wọn àwọn àkókò tó ga jù Ramadan tó lọ yìí wọ́n sì ń bí ara wọn lórí inú àwẹ̀. ẹ wà níbí ara yín wà níbí. ara yín bẹ́ẹ̀ bí. ara yín wà níbí. ara yín bẹ́ẹ̀ bí. wọ́n bá sì lẹ̀ sí bí nísìnyí wọ́n gbé wá sí ìlú ọ̀dọ́ kẹ́ni sí. yẹn sì rádàrà dákàkiri olówó sọ̀rọ̀ olówó olòṣì sọ̀rọ̀ olòṣì nǹkan ìwé náà tó ṣe bí wèrè iṣẹ́ tẹ ẹ̀kọ́ ti tó yín jẹ èyí ti pọ́ táyà lọ́fà tó kọ́lé ọ̀kadà ti kọ́lé ẹ̀bá méjì ojoojúmọ́ ojú agbẹ̀lẹ̀ ti ń ta odò ojú agbẹ̀lẹ̀ ti ga ní kó máa lọ ilẹ̀ kodowó ẹ̀wá ń ta wọn kẹ ẹ̀wá lẹ̀ kó olólòsì kí ni sẹ́yìn ọ̀dọ́ bàtẹ́ discover ara yìí mọ tẹ ẹ lẹsẹ jẹ àbíkẹ́ lọ́mọ kẹ́gẹ́tì lè lówó tí o bá sí lẹ́sẹ̀ fọ́ lé rẹ ni. afọwọ́rẹ́ fífa onílé ìlú láyé. gbogbo nǹkan burúkú rẹ̀ ń ṣe. àwa ń lọ nìyẹn o. bùhálà ni mo èyí tí ń sọ yìí àwọn tí ń lò yìí yóò máa dùn án kó ọjà jọjà. ọjà dì. ká pàgọ́ fún wa. èmi ni sọ̀rọ̀ mo ní media power. sẹ́bẹ̀ kọ́ àwọn ní sagidi ìgbà tí màá fọnrẹ́ wọn bí ọ̀nà mẹ́ẹ̀ẹ́dógún ayósùn. òde tó bá ń gẹ. jáde ní lágbájá ló rán ọkọ máa dọ̀fà rú. ìfà gbogbo sọ kọ́ máa pé nǹkan bẹ́ẹ̀. bẹ́ẹ̀ bá tiẹ̀ kóra yín jọ bàbá Ọ̀fà táwọn agbọ́njú bá alájà àṣà àtẹ̀tẹ̀ tó tún àná àtàtàjọ jẹ́gbẹ́ ìrọ̀lẹ́ ni ẹ máa ń tòkó olóko tòkó dé bíkìlẹ̀ ó ti tó ti mọ dédé ó ti dé wọn á tòkó rọ̀lẹ́ wọn máa kán mọ́ ẹ̀ lọ́wọ́ magiribi ìyàwó olúkálùkù máa pè ẹ wá jẹun ó lè ṣe dòru wọlé ẹ wá kóra yín jọ bàbá tabaari wọ́n fàṣẹ kòtò yìí ẹ wà dé joint bíi 12 àwọn ń jà sí olórí ẹ tó lè pa ẹ̀dùn ní òjàlága ẹ wá ń jà ẹ wá ń sára yín ládàá àwọn tí wọn ní ẹ máa para yín àkọ́bí wọn dà tó mú dà lọ́wọ́. parí ẹ̀. Tani rọlù. Asalatu ala nabi. Salatu ala nabi kari. Ní ṣe báyìí. Sọfí ọtí ń dí mi lójú. Bó o lọ wí. وكيف والله يحمد صابرا. Ẹ jẹ́ olóyè jòkó.
ẹjọ́ ìjọ ọ̀rọ̀ fanimọ́sọ yìí èyí tí o bá rí bẹ́ẹ̀ sọ fún mi ẹ̀yin tí ẹ kó wọn ká ẹ lọ wọ́n náà bí wọ́n ṣe ní sẹ́lápá. iná ẹ kó bẹ̀ yẹn kí ló tẹ̀ kọ́ bẹ̀ tani tẹ́jú fóònù. ẹ jọ gbogbo kó. kí ni pírọ́blẹ̀mù yín tí o bá kọ́ ẹ́ńjìnì wa ò ní ṣe báyìí ẹ tí ma sọ pé kí o ní kó pírọ́blẹ̀mù. rẹ̀rẹ̀ nídìí ìsásùn. yóò di ẹran nù. lọ́jọ́ ìṣèbá àwọn ọmọ ìyá àbájọ sọ́ọ̀bọ̀. jẹ́mọ́ ẹni náà ẹ̀ sì dákun. olè. lọ́jọ́ ìṣèbá fàlọ́ọ̀ì ìyá àbájọ sọ́ọ̀bọ̀. ẹ jọ mo fẹ́ sọ máikrófóònù lẹ́nu mo wá pé ìwọ ọ̀rẹ́ wa ọ̀rẹ́ gbogbo wa tó bá lélẹ́yìn àfáàbí 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 àwọn ọmọ burúkú tí ń wí ìjẹ́ bẹ́ẹ̀ lọ́jọ́ àgbo yìí Ramadana tó lọ yìí àwọn fẹ́ ṣe ṣìkọ́tọ̀ ní wàásì mo kàn lẹ fóònù méjì olódò àdókòlò wa olùkọ́ mi kí ló ṣẹlẹ̀ ọlọ́run kan dá wàásì kú lọ́wọ́ ṣe rí ó wá páàkì ọkọ̀ sọ́dọ̀ bàbá wa lálé màsíìsì lọ́dọ̀ bàbá wa lálé bàbá tí ń ṣe góòlù gbà kan tó wá yọ kẹ́lẹ́kẹ́lẹ́ ṣé ẹgbẹ́ ti fojú kan báyìí ẹgbẹ́ rò ìgbà láti jọ́hún tàbí pariwo àṣẹ ẹni kan ta fèrèfèrè ẹni tí wọ́n á jí kọ́fù tó rò ẹni ọmọ líle ní sọ́fọ́ lé bàbá rẹ rí ní kàbúrúkú yìí. Ìdí èyí ẹ̀yin ọ̀dọ́ mo bá sọ̀rọ̀ lónìí kálukú ẹ̀ lọ́ máa ń tẹ́fẹ́ sí láyé ibi tẹ́ fọkàn sí ìwọ̀n ẹ̀lóró mi pọ́n bẹ ẹ̀gbọ́ àjọ ni wọ́n bẹ́ẹ̀ kọ́ níbẹ̀ yóò dò wọn ò sì dẹ́dà ti tọ́jú ilé ẹ̀kú náà kú ni wọ́n mọ̀ sí bẹ́ẹ̀ sáré wò nípa gbọ́. jama wa ẹ jẹ gọ ẹ̀yin ìlú náà jọ kọ́ yìí ẹ̀yin bàbá ẹ jọ̀ọ́ mo fẹ́ rán yín sí ẹ̀yin tán ẹ̀yin joyè tẹ́lá bùyàn ní amúgbónídọ̀ gbogbo olóṣù tún kámọ́ lórí. kẹ́kọ̀ọ́ sọ báyìí lọ́kàn kálukú ó sì máa họ lọ nẹ́bí máa bú ẹgbẹ́ alóṣòwòsù abẹ̀rẹ̀ mọ́tò ó dùn ní ẹ ti mú nídọ̀ kò wá sí agbódé tí ò ní gọ́ọ̀mẹ́ntì ọ̀sùn báyìí. ilé ìjọba àwọn ọmọ àṣẹmọ́bì wọ́n wà mọ́jú táì wọ́n wà mọ́ fìlà lọ́ní fìlà nídà àwọn ẹ̀bá dùn àfẹ́sẹ̀ wà sí ìwé fún gbogbo ọ̀hún lọ́dẹ̀bẹ̀ sí ní lójú àgbo. ẹjọ́ ṣèbí bàbá wọn náà yín àgáwà wọn ju. state policy wà òfin tí state yóò ṣe ìlú kọ̀ọ̀kan gbọ́dọ̀ lófin tiẹ̀ tó gbé state òfin ti wú wa ni òfin ọ̀fadà tó di ọmọ burúkú yìí. implement ẹ̀ ní báyìí lọ́ọ́ gbọ́dọ̀ wá pocket law rẹ̀ ní kí n advocate bí yín ló kù torí mo ṣe kéèsì lójú àmì gbogbo ẹ̀ tó wá wà lọ́pọ̀lọ́ mi kò wá sí òfin ẹ̀gbọ́n kókó nkankan scum kò lè ga o ó wá display rẹ̀ báyìí kò wá sí bá tẹ ẹ bá tà tẹ ẹ bá ti forí bí nǹkan ọjà yìí ò lè tà tó lọ́dọ̀ àwọn tẹ ta kẹ́míìsì tó bá ti close ní aago mọ́kànlá àbọ̀ kò lè ga omi ẹgbẹ́ tà n tẹ́ ń tà lọ́wọ́ mu àwọn mú kan lọ́wọ́ ní ìsìn tẹ́ bá ti mú ta ẹ̀ wà máa gbá létí kó tó bọ́ rẹ̀ wọ́n á máa gbá ní etí tẹ́ bá gbá lórí lẹ́jọ́ àti lágbárí àti tó bá gbọ́ ọ̀kadà tó bá nẹ́lẹ̀ bẹ́ẹ̀ bá máa nà ọ̀kadà tó bá kò ní fi rẹ̀ bí kò máa dé ìsìn mọ́lẹ̀ lẹ̀.
ẹgbẹ́ láwùjọ ni. ìjọ dẹ́gbọ́n ni. wọ́n fi hayati. في الحياة بقاء Aisha dà. ما في الحياة ثبوت Aisha dà ní ọmọ rẹ̀. نبني بيوتا وحتما تخرب تلك البيوت Aliya dà. يموت كل البرايا Abdulhamid dà ní sọ́kùnrin. سبحان ما يموت àti Fatima wọn dà. يموت كل البرايا kí ló bọ́ tiẹ̀. سبحان kí ما ló bọ́ tiẹ̀. ṣé ọ̀nà kan ní rẹ̀. Bẹ́ẹ̀ni. Àkọ́bí rẹ̀. àwọn ọmọ náà ni. كل البرايا ó ní ẹ pariwo. ṣé ó kú àbí ẹ tẹ́. first born rẹ̀ ní ahmed. iṣẹ́ wo lọ kọ́. aluminium gíláàsì lọ ṣe. ọtí lè fírídọ̀mù. dúró lẹ́gbẹ̀ẹ́ kan. nìjọ́ àrùdà. ta ni tètè kú ṣe ń bẹ̀ ọ̀hún. ẹ̀dùn ẹ̀bọ rìdíwánù náà ń kọ wáyé lọ́wọ́ kí ló kọ tiẹ̀ fawaz àbí wáàrì kí ló kọ tiẹ̀ Aisha yàmi yàrá dàgbà bọ̀. ìyálójà yàrá náà tí o rí ni yáyáyá máa mú un lọ wọn máa sanwó sukùl ẹ̀ tí ì parí sukùl yẹn. في الحياة بقاء ما في الحياة ثبوت نبني بيوتا وحتما kí ló kọ tiẹ̀ wáris ọ̀n kàwé ẹ̀jẹ̀ nínú ẹ̀ kúrẹ̀ mọ́ lójú àgbo màtó di báwọn. لكم lójú àgbo Ìkan fẹ́ ṣe wòlímọ̀ náà. usman gbọ́ àpèjọ. نبني بيوتا وحتما تخرب تلك البيوت ẹ kọjú sí sẹ́ ẹ kọjú sí kí ló kọ tiẹ̀ gbọdọ̀ kàwé dé ọ̀n kéwù ni ilé kéwù lọ wà tẹ̀ rí bá ẹ̀sìn tó gbọdọ̀ àìsàn sọ̀rọ̀ níwọ̀n lẹ́yìn ìlera kí ló kọ́ lé kéwù rẹ̀ ẹ́ ọmọ níbo ní ilé kéwù rẹ̀ wà. Afáàrẹ wà mí. Ọ̀dọ̀ àbúrọ̀ṣídì kan tún ní tí ń kí oúnjẹ. lọ ti ń kéwù ọ lọ skul ni ọfẹ bẹ̀rẹ̀ skul ni máa lọ́dọ̀ bàbá lóde kó máa tọ́ ọtọ́ ìdàgbà. ما في الحياة بقاء ọlọ́dọ̀ ọmọ rẹ̀ jẹ́ ما في الحياة ثبوت àná àlọ́ ọmọ tàbí oṣù tẹ̀lé bá wọn lọ. نبني البيوت وحتما تخرب تلك البيوت máa bọ̀ sítì kí ló kọ́ tiẹ̀ fawaz sítì ni mo mú wọn kọ́ níbi tó dé láyé lọ. تخرب تلك البيوت wọ́n kọjú sí Fatima bíbẹ̀ jẹ́ jẹ́ eré ìlú ọmọkùnrin dàpọ̀ ọdún wọn ti parí wọ́n tiẹ̀ bàbá wọn fà wí ìmọ̀mù wa ní owó dé wọ́n ní kí ló kọ́ tiẹ̀ فاطمة Fatima àwọn sọdọ̀ mà wọ́n mà tọ̀ fún àlọ́ bàbá rẹ̀ nù. وموت كل برايا سبحان من لا يموت يموت كل برايا nísìnyí akọ̀dé sí ẹ̀rọ kù bàbá wa dún alákọ̀ọ́mọ́dà ẹ̀rọ mi ní tí mo sẹ́yìn tọ́lọ́ ọ̀rọ̀ mi ní sẹ́yìn ẹni kan tí mo lọ kúrọ̀sì ẹ tó ṣe àmọ́ tí ó fà tí ó àbá kọ́ ọ̀rọ̀ wọ̀nyí bàbá wọn ò jèrè wa. àbí oyè alìmẹ̀tà ẹ̀rì mustapha gbàdàmẹ́sí
ó lè ti ṣe wàhálà lọ́wọ́ tó ń parí yunifásitì ó tọ̀. Allahu akbar. àtọ̀ yáyá. ọlọ́run tó bàjẹ́ fún wa. Àmín. Máa fi hayati bàbá ọ́. Máa fi hayati subutu. Nabuni buyuta wa hatima. bàbá ṣe yí àjẹbí. Takharibu tilka al-buyutu. kálukú tẹ̀ ti dàgbọ́n náà. Yamutu kullu baraya. àti ìfọ ẹ iṣẹ́ òrò náà kọ́ńtì ẹ. mo ní ṣọ́ọ̀bù rẹ wà. èkó là ń gbé. àdúgbò wọlé kó. mo ṣe ọkùnrin bẹ́ẹ̀ ojúmọ́ lọ wa. ọkùnrin bẹ́ẹ̀ àfẹ́ bẹ́ẹ̀ mu. máa kó bọ̀ alẹ́ iṣẹ́ bẹ́ẹ̀ àgbèsè fún ọ. iṣẹ́ bẹ́ẹ̀ ni bàbá rẹ̀ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mu. mo ṣe wọ́n lọ gbé. Takharibu tilka al-buyutu. Yamutu. bàbá wọn alẹ́kùnpọ́dà. 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 ẹ ní sí òfò. ọmọ yìí ẹsẹ̀ kọ́ńdà ẹ̀kọ́ mi tó wà. ó fi bá a ti jọ jẹ́ bẹ́ẹ̀. Yamutu kullu baraya. àníyá bí àti Fatima àwọn méjì tó kù náà lọ. bàbá wọ ẹ̀gbọ́n amiru tẹ ìsinmi nàkíbi àníyá ni wọ́n ti mú ọ̀fà wé ti lè tàbí àkúlẹ̀. Fatima ẹ máa mú Fatima kò wá náà ní sí wọn náà ara ṣẹ́rí mọ́ bàdá sí ọkùnrin kan ní sèwáyéèkì lọ́wọ́ tó náà sèwáyéèkì ni adé òru àfọ̀rọ̀mọ yín o. Yamutu kullu baraya. Subhana man la yamutu. àníyá ní sẹ àbí méjì ni wọn. àníyá ní ọ̀fà wí ti mú yìí. Fatima là ń wá. Fatima ló kù. méjì làwọn. òun ni last born àbí bẹ́ẹ̀ kọ́ òun ni bàbá wa àbẹ̀fẹ́ ni wọ́n nàkí nàṣàfù ní akábínẹ̀tì mi lọ. ẹ méjì á tàn yín gbogbo tó wà nílẹ̀ yìí àwa àfáà ti ta. Allahu akbar. ilẹ̀ ní kò sọ. Alẹ́ àméjì ló wà. sáńdì àméjì ló bí ní kílódé dàgbà àlẹ́ àméjì ló ní. àjíkẹ́ tó tó kù kẹ́sí ń dá àjíkẹ́ òun náà là ní àtúndé ń dàbí làwọn èèyàn mọ̀ mẹ́rin bàbá yín bí ọ̀là náà abdulhamid lùbánu náà wáárì àbí aisha aliya fawaz dà ó ní sítì tí mú mọ́ ọ̀nàdọ́ bàbá rẹ̀ lẹ́yìn Fatima òun náà náà fún bàbá wa aisha ìgbàsọ̀rọ̀ ẹ̀ máa báyìí. ẹ̀kọ́ ní síbí ẹ̀dá ẹ bá ti gba ẹ̀wò ẹ̀ kúkú yá mi lọ́pọ̀lọ́ tí ń lò kí n pọ́blẹ́mù yín. aláǹtí wa Abdulgani ẹ̀kọ́ bẹ́ẹ̀ ọ̀sọ́ olórúkọ ọba ó ní ọmọ kan tó tún kù lẹ́nu ẹ̀sẹ̀ gbogbo tí wọ́n fi tọkọ máa gbà kó máa gbé bí tó bá fẹ́. ó ń gbé. ó wá kú tó máa mẹ̀ntẹ́ẹ̀nì wọn bá tẹ́ fi kalẹ̀ bá mọ́wọ́ mẹ́wọ́ bá fẹ́lẹ̀ àjọ tó kó. wọ́n fá sọ́ọ́rí bàbá yóò kó wá sí Ọ̀fà bàbá ọmọ yóò kó wá sọ́fà àwọn wa gbé sẹ́mu àwọn náà ń kọ́lé àwọn náà náà sọ dé yẹn pẹ̀lú ògbọ́n lọ́sùn fún alágbára yóò lè máa ṣiṣẹ́ rẹ̀ ṣùgbọ́n tó bá iṣẹ́ mílíọ̀nù ní ṣe bàbá arúgbó nílé kàtà ń kọ́ lọ́wọ́ nísìnyí wọ́n lọ wọ́n ọgbà sáré náà nígbà mi ilé náà sì bu ayé bẹ́ẹ̀ni ọ̀sùn iṣẹ́ ní ọ̀bà tààrà. alájọ hasan oyeleke ṣọ́ọ̀bù tọ́mọ yóò ti máa ṣiṣẹ́ tó bá kó dọ́fà ẹ̀yin ni ẹgbàá gbẹ́fọ́ níṣẹ́ fún
ẹnì ọdún kí wọ́n rí ààrẹ gbọ́dọ̀ tó mu Allahu Akbar bó lọ wí. máa fi hayati máa fi hayati thubutu nabuni buyuta wa hatima takharibu tilka albuyutu yamutu kullu baraya. ọkùnrin tó bẹ̀rẹ̀ yìí. Sọ́dọ̀ máa ń la yàrá ojú. Alẹ́kọ̀ọ́dà a ti pe principal ayéke ó ti lọ nísìn pé responsibility ọmọ ẹ wà lọ́rùn bàbá wa lóde báyìí. Kó tí wọ́n lọ wọ skul àtọwọ́ ní ekéwù àtọwọ́ skul àmọ̀ sí papọ̀. Ìyàwó ọ̀sọ́gbọ́n náà tóbi. tukọ̀ lọ́rin bàráyà. Subhana man la yamutu. Jama bọ́ọ̀lù ọ̀wí. Máa fi hayati bàbá ọ̀. Ẹ̀kọ́ bí báyìí báyìí bá ṣe eré yìí lọ́fà èyàn gidi òní bọ́ọ̀lù bá nùlù obìnrin abájá tó kú kí ni ẹ ṣe lẹ́yìn rẹ̀. Máa fi hayati thubutu. Ó kú gbèsè méjì àṣàlátọ̀ lẹ́nu bí kẹrí. Nabuni buyuta wa hatima. Imam Abi. Takharibu tilka albuyutu. Ìrọ̀lẹ́ ọmọ kí ó. Yamutu kullu baraya. Gbogbo náà sọ yìí jẹ̀mọ́. Sọ yìí. Bàbá wa Adékòkòdà ẹ̀gbọ́n ó gbọdọ̀ dọ́kúmẹ́ntẹ̀. Akọ̀ọ́lẹ̀. Àná akọ̀ọ́lẹ̀ fún un. Ẹ̀yin ò ní ọ́fíìsì mi ò ní. Ẹnì kọ̀ọ̀kan ò ní lọ́wọ́. Ẹni tó wà ní sanwó ọdún méjì kò sẹ́sà káàtì wọn. Kọ́ ọmọ akẹ́kọ̀ọ́ lọ. Kò sí dáadé fún Mọ̀nsúrù lọ. Ó ti kú. Bẹ́ẹ̀ni èrè òsì ní dáwọn olókù. Subhana man la yamutu. Àmọ́ nísìnyí. A ti pín ọmọ ká, ó ní ìyàwó, ó ní nǹkan mìíràn díẹ̀díẹ̀. Mẹ̀tẹ́nàsì ilé rẹ̀ ń kọ́. Yamutu kullu baraya. Ẹ̀yin tí ẹ bá gbé sẹ́wọ́n tí ò tí ì parí sẹ́yìn ẹja mọ́ o. Bàbá jẹ lówó ọ̀sán, bàbá sì sọ ìwọ̀n ọlọ́run. Yọ̀dú bàbá ti lè bùn yọjú sí a. Tó wà nílẹ̀ ká, ó tó sẹ́kù. Jẹ̀mọ́ wa ẹ̀ dá mi lónìí. Kí ló tẹ̀ dá? Bí a ṣe sọ̀kú lásán lónìí. Kí ló dé tí yóò kún tẹ́tí lè rí wàdà horo? Lálùú yàtọ̀ jẹ fún mi. Máa fi hayati bàbá ọ̀. Ẹ tó bá jẹ lówó kó wá bàbá súnmọ́. Ń bọ̀ sítì bọ̀ lọ́rí. Máa fi hayati thubutu. Ẹjọ́ afẹ́ máa lọ ni. Àmọ́ afẹ́ kó rí yọnu Ọlọ́run. Ẹ̀sìn àmì. Àmín. Àtàtà kó pẹ̀lú náà fún àfa àmọ́ ẹ̀fẹ́ bá tó kú jẹ́ ni. Gbogbo èèyàn náà kó ní láárí. Ntún wọn pẹ̀lú mí ìjẹ́mí náà ni tí ó jẹ́ tí ó dùn lónìí. Nísìnyí ẹgbẹ́ láàrin mẹ́kẹ́ sọ tí mo fẹ́ ṣe. Ẹgbẹ́ lálọ́ba síbẹ̀ yẹn. Afẹ́kọ́lọ́ mo forí jì. Ìṣẹ́jú méjì mo fún ẹ tó bá ti kọjá. Kí ló ń dá lọ́rọ́? Mo tún lè máa mẹ́rù báyà tí mo kó lẹ̀ tó kọ́ ọmọ láti pín máa wọ̀ ó sì láti bàríkà. Máa fi hayati bàbá ọ̀. Ẹ máa jáde ẹ máa fi sílẹ̀ kí n máa wò ó. Máa fi hayati thubutu. Wọ́n tó bá kálá tó ń ṣe ìlànà jáde wá.